Ṣọlá tàbí ìlú gbàgbẹ́, gbàgbẹ́ má gbàgbé. Tàbí wọ́n gbàgbẹ́, gbàgbẹ́ má gbàgbé. Ẹni tó bá yọ, ó máa yọ láàárọ̀. Ẹni tó bá, ó máa fi ṣe bínú. Ó máa fi ṣe bínú. Ẹni tó bá, ó máa fi ṣe bínú. Ó jẹ́ ilẹ̀ dàda, ẹ̀yọ̀ máa ní wọ̀. Ó jẹ́ ilẹ̀ lòdì, ẹ̀yọ̀ máa ní wọ̀. Ẹ̀fọ́ bara jẹ́ ọ̀dà tó dárí. Ó jẹ́ pàmò ìlà pèlè ṣèṣì. Ọba tó dárí ṣe fi ń bọ̀ wá pèlè. Ẹ̀fọ́ máa wọ ẹ̀yà bí. Olúwa ọba. Kábíyèsí ọlọ́run àkọ́kọ́ ọlọ́run kẹyìn. Ọlọ́run tó hàn ọlọ́run tó pamọ́. Ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí ọlọ́run olódùmarè ọba mi odùmarè. Ìmọ̀ nínú sánmọ̀ òun lẹ̀, a lè wí lè ṣe ọba mímọ́ nínú ayé àpáta ọ̀kan ṣoṣo. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo fọpẹ́ fún ọ, mo fi mímọ́ fún ọ, mo fìyìn fún Olúwa Ọlọ́run ọ̀gá ògo. Gbogbo ojú gbogbo ọkàn tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo ọwọ́ tó ń bá mi share program yìí. Mo fi ògo fún Ọlọ́run lórí gbogbo wọn. Ọba tí ń payé mọ́ tí kìí sùn tí kìí tòǹgbé kó máa bá mi pẹ́ nìkankan mọ́. Ọ̀dẹ̀dẹ̀ ni kankan wọn kó má ṣe rí bàjẹ́ kankan. Ìparun nínú ilé, ìparun lóde, ìparun níkọ̀kọ̀ kó má ṣe fọwọ́ kan ẹnikẹ́ni nínú wọn. Ọlọ́run Olódùmarè mímọ́ lórúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ ní òde ọ̀run. A yìn ọ́, a gbé ọ̀gá tẹríba sínú ìhà rẹ. Mo ṣe bá gbogbo ẹ̀yin àgbàlagbà. Mo ṣe bá gbogbo obìnrin, mo ṣe bá gbogbo ẹ̀yin ọmọ kéékèèké, mo ṣe bẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́. Mo ṣe bá gbogbo ládéládé, mo ṣe bá lóyèlóyè. Ìjẹ́lé ni mo dé. Nítorí pé gbogbo ẹ̀dá alààyè tó bá ń fi ojú tẹ èèyàn mọ́lẹ̀ tàbí tó bá ní agbára kan tó lérò pé nìkan ò lè mú ọ, mo ṣe náà ni kò sí àṣegbé kankan. Ọ̀rọ̀ lórí bàbá Bọ́lá Tinubu. Òun ni mo mú àlàyé díẹ̀ wá lórí ẹ̀ lénìí. Nítorí pé kí ni mo ṣe mú àlàyé wá lórí ẹ̀? Ẹ rí i pé lórí ọ̀rọ̀ olóṣèlú òjóṣèlú, lórí ọ̀rọ̀ presidency ò jẹ́ presidency. Arífáyẹmí ó dìde. A rí Ìbíkúnlé Amósùn náà ó dìde. A rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ̀nyí tán dìde. Ṣùgbọ́n níbo la ń lọ tá a rọ́kọ̀ ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ ládéládé, ẹ̀yin ọmọ lóyèlóyè. Baba Bola Hammed Tinubu nílùú Èkó àti ní orílẹ̀-èdè Yorùbá àti ní gbogbo Nàìjíríà general lénìí, wọ́n ti làmìlaka, ayé mọ̀ wọ́n lórí ọ̀rọ̀ olóṣèlú. Ṣùgbọ́n bàbá wa ti tẹ ọ̀pọ̀ èèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀. Mo fẹ́ lè ní gbogbo gómìnà tó ṣe kọjá àtèyí tó ṣe ń sìn. Ni bàbá wa ti lérò wípé kò sẹ́nìkan tó lè mú wọn nítorí pé lórí rògbòdìyàn, lórí ọ̀rọ̀ wípé yàgò fún mi, step down fún mi. Tó di ohun tí ó ń lọ fún ìpàdé tó ń lọ tó sí láti fi ẹnu gi wọn, ẹnu ná wọn láti fi jólẹ̀.
Ìbùkúnlé Amósùn kò stay down fún bàbá. Fáyẹmí ò stay down fún bàbá. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn. Ìjẹ́ kí ló fẹ́ léyìí? Ẹ lọ wo ìpínlẹ̀ bàbá Bọ́lá Tinubu, bàbá Bọ́lá Ahmed Tinubu. Ohun tó bẹ̀rẹ̀ látorí Nàdẹ́kò. Bàbá ṣe àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan. Ṣùgbọ́n lórí ohun tí mo ṣe torí ẹ̀ wálé ni pé tẹ́ ẹ bá fẹ́ dáríjì wọn, ẹ dáríjì wọn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dáríjì wọn kò sí option kankan fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀. Nítorí pé gbogbo àwọn tó náà wọ́n ń ṣòṣèlú yìí orí irọ́ ni. Wọ́n ò lè gbé wa dé ilẹ̀ lérí kankan. Tí ò bá ṣe kí ọmọ Yorùbá járe ẹ̀gbà. Àti Fáyẹmí ni, àti Ìbíkúnlé Amósùn ni, àti bàbá Bọ́lá Ahmed Tinubu ni. Bàbá kan ṣe program kan níbi ọdún kan sẹ́yìn sìn lórí irọ́ ni gbogbo ẹ̀. Kò sí ẹnì kankan nínú wọn tó lè gbé wa dé ilẹ̀ lérí. Bí ò bá ọ bù ú lẹ́sẹ̀, ìwà tí gbogbo wọn ń hù lórí ọmọ Yorùbá, lórí ọmọ ládéládé, lórí àwọn mẹ̀kúnnù. Èwo lọ́wọ́ ẹ mọ́ nínú wọn? Ìfún mi ò fi ọlá àwọn afẹ́nifẹ́bi tó ń da àwọn ọmọ Yorùbá láàmú nítorí owó, mi ò fi ọlá wọn tọrọ nínú ọlá. Nítorí gbogbo lẹ́gẹ̀sì tí bàbá Awólọ́wọ̀ tó fi sílẹ̀, èwo làwọn afẹ́nifẹ́re ń ṣe nínú ẹ̀? Gbogbo ọmọ Yorùbá, gbogbo alálérò pé àwọn Nàdẹ́kò tàbáwọn afẹ́nifẹ́re tó lè gbé wa dé ilẹ̀ lérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n gbogbo àwọn ẹni yìí olóṣèlú nǹkan tó fẹ́ jẹ náà ń wá. Gbogbo wọn ló ti kọ́lé ńlá, ọ̀pọ̀ wọn ti wage of 90. Àwọn bàbá tá ń sọ yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀dá ń ronú, ẹ̀dá ń ro ọkàn. Ẹ wo Yínká Odùmákin, kì í ṣe pé ní àgbà tàbí ní ọjọ́ orí. Yínká Odùmákin ti dolóògbé. Kọ́lọ́run bá fi orí jì wọ́n ní ọ̀nà ọ̀run. Lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Tinubu tí mo ń wí yìí. Ẹ wo pásítọ̀ Ọ̀ṣínbàjò. Bàbá yìí tọwọ́ bọ Oòduà ìlànà. Ó tọwọ́ bọ̀ pé ká jáwọ́ kò lórí ìlànà ọmọ Oòduà. Ìgbé referendum là ń ké tí gbogbo wọn ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ẹnìkan ò sọ pé à ń lọ. A ní kí oníkálukú control mineral resources ẹ̀ tẹ́nì kankan ní territory ẹ̀ ni. Kí south west, east, south, north west, central north àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kóníkálukú control mineral resources tẹ́nì kankan ní. Ṣùgbọ́n àwọn èèyàn kẹtí ikú sí. Ṣùgbọ́n ní wákàtí ọ̀wọ̀ yìí, bínú ilé ò bá da kí lẹ ti fẹ́ ṣe é sí. Bàbá Bọ́lá Tinubu ẹ nídìí láti bọ́ síta, kò sọ́jọ́ kan tẹ́ bọ́ síta tẹ́ àdírẹ́sì àwọn ọmọ Yorùbá rí. Kò sọ́jọ́ kan tí wàhálà kan ń ṣẹlẹ̀. Even kò sí gómìnà níbi tí a tún mú ọwọ́ gómìnà ìlú Èkó ẹ dì í lọ́wọ́ mú ẹ̀ jẹ́ kí gómìnà Sanwó-Olú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin Èkó ní Ìkòyí ní Alábàrágó ni àti káàkiri àbí wọ́n ṣe ń lọ fi tírélà ru àwọn èèyàn wá láti ṣáàdì níjẹ́. Àmàrí gómìnà wa kó máa àdẹ́sìn kankan. Gbogbo ìgbèríko
kò síbi tá ẹ lè lọ. Haúsá kọ́ ni ìṣòro Yorùbá, Haúsá kọ́ ni ìṣòro Nàìjíríà, Haúsá kọ́ ni ìṣòro Nàìjíríà, Fúlàní ìbílẹ̀ kọ́ ni ìṣòro Nàìjíríà. Baba Bola Tinubu gómìnà Sanwó-Olú, gómìnà Dàpọ̀ àti bàbá wa Ekiti l'Ondo àti gómìnà wa Ṣèyí Mákindé àti gómìnà wa ní Ọ̀ṣun State àti gómìnà Fáyẹmí, gbogbo yín lẹ mọ̀ wípé hidden agenda wà lórí wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ Nàìjíríà yìí. Ṣùgbọ́n àtàbàsókò yídóborí ni tọ́ba yóò bá rí yín tọ̀run wò yín. Mo ń pariwo sí i, mo ń sọ nínú ọ̀rọ̀. Mo ń ṣe ní àpèjúwe àwọn aráàbù tọwọ́ bọ ìlú Nàìjíríà orílẹ̀-èdè Áfíríkà láti babẹ̀ jẹ́ pátápátá. Mo tún sọ lẹ́ẹ̀kan sí i, Baba Bola Tinubu ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀, ẹ bọ́ síta lọ́jọ́ kan kẹ́ àdírẹ́sì àwọn ọmọ Yorùbá. Ó wá di ìsẹ́ wá ń sáré káàkiri. Ṣé ẹ fẹ́ pẹ̀sìn Christian run lórí ilẹ̀ ni? Ṣé ẹ fẹ́ káwọn Christian kó lọ sí ṣọ́ọ̀ṣì mọ́? Ẹ̀yin Christian tẹ́ ń lọ ìgbè lẹ́yìn wọn tó bá yá ẹ̀ nílé dé ṣọ́ọ̀ṣì mọ́. Wọ́n ṣe bà gbogbo nọ́ọ̀tì jẹ́. Irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí Nigerian government kò tí ikú sí nítorí pé wọ́n ń jẹun, wọ́n ń jí bílíọ̀nù kó sínú àpò ara wọn. Ó ń ṣẹlẹ̀ láàárín ìlú kan láàárín Chad wọnú Niger tí àwọn arábù tó ń donate ibẹ̀ nínú tẹ́rítírì wọn yẹn wọ́n wà ń bẹ̀ wọ́n lọ wa góòdì, wọ́n wọ àlìmọ́nì wọn, wọ́n lé gbogbo ọmọ onílùú dànù, ọkọ̀ nǹkan ogun wá. Ṣùgbọ́n gbà tí Chad rí bẹ́ẹ̀, àtàwọn Sudan ọ̀há nǹkan olóró, ìbọn, ọ̀há ammunition fún citizen wọn kọ̀ọ̀kan. Wọ́n pàdé àwọn ẹni yìí, wọ́n eradicate problem tó wà ńbẹ̀. Mo ní fídíò wà lọ́wọ́ mi bí. Ṣùgbọ́n gbogbo ìjọba tẹ́ ń ṣe nílẹ̀ nọ́ọ̀tì, tẹ́yìn Baba Bola Tinubu tẹ́ wà, tẹ́ ẹ jẹ́ olórí ẹgbẹ́ APC, tẹ́ ń torí wípé nítorí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ bóyá àwọn nọ́tánà lè má dìbò fún yín. Ẹ rántí wípé bàbá Awólọ́wọ̀ ò ṣe báyìí. Ẹ rántí pé Ṣífẹ́ńkẹ́ wà Abíọ́lá ò ṣe bí ẹ ṣe ń ṣe yìí. Even ọ̀gá yín Dàpọ̀ Sàrùmí, Chief Dàpọ̀ Sàrùmí tó wá fọwọ́ yín sókè ní senatorial district tiwa ní Agége ní Oyèwọlé. Baba Bola Tinubu ẹ̀yin ni mo address mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ bá mi share program yìí. Chief Dàpọ̀ Sàrùmí ò ṣe báyìí nítorí pé òun ló fọwọ́ yín sókè kó tó di pé ẹ di senator. Ẹ lè lọ́lá, ẹ lè nípò, ẹ lè níyìn, ẹ lè ní gbogbo nǹkan. Ṣùgbọ́n ní ọjọ́ kan ẹni tó jẹ́ sábàbí òun Chief Dàpọ̀ Sàrùmí. Lórí olóṣèlú tá ń ṣe lénìí, wọ́n ń pọ́nmọ́ Yorùbá, wọ́n ń da ìgboro nú àwọn ará Niger, àwọn ará Ṣáàdì, àwọn ará Mali, àwọn ará Burkina Faso lórí irọ́, lórí ẹ̀sìn Islam tó jẹ́ pé irọ́ hidden agenda, orí irọ́ ni. Baba Bola Tinubu ẹ rí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lálábàràgò, ẹ jáde ẹ̀wí kankan. Àwọn ẹ̀dá èèyàn kan nínú àwọn èyí, ẹ rántí pé ìran wa, àwọn èèyàn ló ń tajà ń bẹ̀, billions ló lose.
gómìnà Sanwó-Olú kí lẹ fẹ́ dà ṣé nítorí pé kẹ́ ẹ lè wà lórí ipò yìí lẹ́dẹ̀ fẹ́ bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ pátápátá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ mọ̀ wípé hidden agenda wà ẹ̀yin oníṣọ́ọ̀ṣì exactly ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àáfàá nọ́kẹ̀wù tẹ́ ẹ fẹ́ ta orí irun yín tẹ́ ẹ fẹ́ ta orí irun bàbá yín ìmù mo lè fọwọ́ sọ̀yà bí Ìlọrin ò bá wa lọ Ìlọrin kọ́ làlùjọ́nà Ọlọ́run ló mọ ibi tí àlùjọ́nà wà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo kíbírì ìyáwó tẹ gbé dání bàbá Bọ́lá Tinubu ẹ ti tàwọn èèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ púpọ̀ jù. Irú ẹ̀ náà ni Ṣìbùkálá Sàràkí ń ṣe nílọrin tó jẹ́ gbogbo ṣé ẹ lè wà ní conference táwọn èèyàn bá wà ń bẹ̀ ó lé Bùkọ́lá Sàràkí nìkan ló máa jókòó sórí ìjókòó gbogbo àwọn ẹ̀dá tó kù á dẹ̀ dúró kò dẹ̀ ní nìkan jókòó. Níbi tí kíbírì ìyàwó yẹn dé bẹ́ẹ̀ mọ́tò kò sólòmíì. Irú nǹkan yẹn ni bàbá Bọ́lá Tinubu ń ṣe nílẹ̀ wa ní ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn kú ní lógúnlọ́gọ̀ ẹ̀ ń torí ìbò. Haúsá kọ́ ni pírọ́blẹ̀mù Yorùbá. Fúlàní ìbílẹ̀ kọ́ ni pírọ́blẹ̀mù Yorùbá. Àwọn Arábù ni pírọ́blẹ̀mù wa ìlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Gaddafi náà kọ́ fẹ́ lò tẹ́lẹ̀ rí kó gba àbọ̀dì fún Áfíríkà ni. Bàbá Bọ́lá Tinubu ẹ pètí ikún sọ̀rọ̀ wa. Ṣé Sunday Adeyemi òun ni gbogbo yín lé káàkiri kò gbọdọ̀ dẹ́kọ̀ àtàgbèrò àti kinní kan. Ìbọn wà lọ́wọ́ wọn, agbára wà lọ́wọ́ yín. Owó tó yẹ kó fi tún ìlú Èkó ṣe kó fi tún ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Nàìjíríà ṣe lápapọ̀. Àwọn kan dẹ̀ kó sápò ṣé bọ́n ṣe ń ṣe nílùú òyìnbó nìyẹn. Ẹ máa rántí pé kò máa ju bàtà mẹ́fà lọ. Ẹ máa rántí pé ọjọ́ kan ń bọ̀ a máa wọnú yàrá kan tí ò ní síná kò ní sẹ́bí kò ní sí ara. Ní ohun tá a gbọ́ wọn náà àwọn màláìkà kan ló máa jáde sí èèyàn gbogbo ohun tẹ́ ẹ bá ṣe òun lẹ máa jèrè ẹ̀. Ẹ̀jẹ̀ kún ò dẹ̀ ní bọ́ sílẹ̀ tẹ́jẹ̀ yẹn ò ní kégbe kò sí bẹ́ẹ̀ ṣe lè mètùtù rú tó kò sí bẹ́ẹ̀ ṣe lè láwọn aládìjọ̀nú lọ́wọ́ tó kò sí bẹ́ẹ̀ ṣe lè láwọn onírọ̀wá ní àlọ́wọ́ tó. Ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù Nàìjíríà ẹ̀ ní lọ láì jìyà. Tó bá ń rúbọ fún yín tó ń ṣe gbogbo nǹkan fún yín kò tí ì tó àkókò Ọlọ́run ẹlẹ́dàá ni. Ìdí èyí tó bá ti tó àkókò Ọlọ́run ẹlẹ́dàá kò sí ẹnìkan ní ayé yìí tọ́lọ́run ò ní mú. Ẹ̀mí tó wà lára wa ó ń ka àkókò. Ẹ̀mí tó ń pàṣẹ aburú wà ń bẹ̀. Ẹ̀mí tó dẹ̀ ń pàṣẹ dáadáa wà ń bẹ̀. Bàbá Bọ́lá Tinubu ẹ jáde ẹ bá wa sọ̀rọ̀. Àwa àti wípé àwọn ọmọ Yorùbá ní àpapọ̀ a fẹ́ referendum mọ́. Odua nation là ń fẹ́. Gbogbo ẹ̀yin tó fi ìgò sí lójú tàbí tó ti da okùn aláǹtakùn bò tó jẹ́ ariwo referendum lẹ́tún pariwo káàkiri ń sìn yín. Ohun tí àwọn bàbá Afẹ́nifẹ́re tó ń bèrè tì. Ìgbà referendum ní bàbá wa yìí Yínká Ògúnmákin ló ké títí tó fi kú. Even ààrẹ Chief Gani Adams
ó ń pariwo lórí ọ̀rọ̀ yẹn ẹ dá wa lóhùn. Fẹ́rẹ̀ ẹ jẹ́ kí Nàìjíríà kó pín sí bí ọ̀nà mẹ́fà. Ẹ jẹ́ ká ní orílẹ̀-èdè Yorùbá tiwa. Gbogbo ẹ̀yin ọmọ ládéládé, gbogbo ẹ̀yin tó ti fi ìyà jẹ, tó ti gbọ̀gbọ́ yín kò lọ́wọ́ yín. Tó fẹ́ kẹ́ ẹ jẹ́ èèyàn tó 2,000 naira, 5,000 naira, 10,000 naira, 10,000 ọ̀rá dìríkà rẹ̀ sí mẹ́ta mọ́ǹsì. Tó bá rẹ ẹja krókà kan, tó bá rata, o ò lè rẹsẹ̀ ẹran sí i. Ṣé nítorí yẹn lẹ ṣe ń tẹ̀lé àwọn olóṣèlú yìí? A ní ẹja agbára wa kó. Báwùsá bá fẹ́ dúró tì wá, kó dúró pẹ̀lú wa. Bí Ìgbò bá fẹ́ bá wa ṣe, ẹ jẹ́ kí Ìgbò dúró pẹ̀lú wa. Ká ní orílẹ̀-èdè wa. Bá a bá ń lọ sí Kánò, ẹja gba físà débẹ̀. Tá a bá ń lọ sí ilẹ̀ Ìgbò, ẹja gba físà lọ síbẹ̀. Kí gbogbo ká lè tẹ̀lé òfin ẹnì kọ̀ọ̀kan, kí ìlú lè mú fọ̀n. Mo lè fọwọ́ sọ̀yà mineral resources tó wà ní Ogun State nìkan, ó tó gbọ́ gbogbo ilẹ̀ Yorùbá ní àpapọ̀. Kò tí ì kàn tó wà ní Ọ̀ṣun State, Tọ́kílẹ̀sì Ondo State. Ṣé ìlú tí ò sépo, ìlú tó jẹ́ pé àwọn òyìnbó ti ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó lórí ọ̀rọ̀ elépo ń sìn yín. Ìyẹn làwa ṣì wà lórí ẹ̀ ń sìn yín. A dẹ̀ ní epo wà l'Ógùn State. Ifun nílùú mọ́dàmí ní Òṣùké, epo wà ń bẹ̀. Ní Òṣùké Ìdímù. Epo wà ní Badagry. Kí ni gómìnà wa Sanwó-Olú lajú sílẹ̀ láti bà ilẹ̀ Àwórì jẹ́? Ṣé nítorí bẹ́ẹ̀ kì í ṣọmọ Àwórì ẹjọ́ ọmọ Yorùbá lẹ ṣe fẹ́ borílẹ̀-èdè Àwórì jẹ́ láàpapọ̀? Tàbí láti borílẹ̀-èdè Yorùbá jẹ́? Ẹ dẹ̀ mú àwọn ọba lọ́wọ́ dúró. Ẹ mú gbogbo ọba ilẹ̀ Àwórì, ẹ kó wọn. Baba Tinubu kó gbogbo wọn sínú àpò. Béèyàn ò lè mú yín, kò sẹ́nìkan tọ́lọ́run ò lè mú. Àyìndé Barrister ló ní ẹni tọ́lọ́run ò lè mú lọ́lọ́run ò tí ì ṣẹ̀dá oníwà rẹ̀. Kí là ń wálé ayé máyà fún? Ẹ ti àwọn bàbá wa tá ń lérò pé pásítọ̀ pẹ́ ní Ọlọ́run. Ọjọ́ tí wàhálà ti ń ṣẹlẹ̀, wọ́n pa Deborah. A gbọ́ pé báyìí ló ṣẹlẹ̀. Ṣerú àwọn Àtíkù lẹ fẹ́ dìbò fún? Àwọn èèyàn tó ń bẹ̀rù èèyàn tó ń bẹ̀rù Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ ni Islam ṣe wí? Wọ́n pa lédi yẹn dànù. Ẹ tún dé Èkó yìí. Ẹ tún parákùnrin kan nítorí 100 naira. Ẹ lọ sí alábàáràgbọ́ ẹjọ́ gbogbo ẹ̀ níná. Kí náà ń ṣe ṣèlú wọ̀ ò ní òfin mọ́ ni? Ṣé kò sí immigration lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ ni? Táwọn ará Nìjẹ́ fẹ́ ìfẹ́ẹ̀dì wa àwọn aráàbù ń kó, ó ń sanwó oṣù fún wọn. Ó dẹ̀ ń kó ọ̀kadà fún wọn. Ẹ̀yin gómìnà ìlú mẹ́fẹ̀ẹ̀fà. Ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe pọ̀ tó tẹ̀ ẹ̀ lè lẹ́nu ọ̀rọ̀ ká ẹ fi ẹnu ọ̀rọ̀ yín jóná síbi kan ni? Tẹ̀yin gómìnà mẹ́fẹ̀ẹ̀fà, gómìnà Ògùn, gómìnà Ọ̀yọ́, gómìnà Èkó, gómìnà Ọ̀ṣun, gómìnà Oǹdó, gómìnà kíláàsì pé Èkìtì. Ṣé ẹ lè bá wọn sọ̀rọ̀? Ẹ lè bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀? Ẹ̀yin lè dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Àmọ̀tẹ́kùn yín ò ṣiṣẹ́. Kí ló dé tó ń fi tírélà ru àwọn èèyàn wá pẹ̀lú ọ̀kadà lójoojúmọ́? Ní ojoojúmọ́ ṣé bí àwọn aráàlú òyìnbó ṣe control border títí wọn nìyẹn? Nítorí ọ̀rọ̀ àwọn tó wọ́n sick
kí ló ti ń pè political asylum àbí báwo ló ṣe ń pè é. nítorí ẹni Great Britain ló fi yà kó lára Europe. tí ò bá ṣe ń ṣe Nàìjíríà lè kó nínú West Africa tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù. ṣùgbọ́n nítorí olè mo lè fi gbogbo owó sọ̀yà àwọn Haúsá ò pọ̀ tó wa ní ilẹ̀ Yorùbá nítorí tẹ́ bá wo ìlú wa la ní ìlú ńláńlá. àwọn ìlú ọlọ́jọ́ tó ti pẹ́ ìlú tó ti lé ní 3,000 years. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ dojo àwọn gómìnà yìí mú gbogbo aráàlú lọ́wọ́ dání. wọ́n dẹ̀ fi òṣì wọ́n ń fi òṣì tàwọn èèyàn ìwọ tó náà ní kú ìwọ tó náà ní dá sí ọ̀rọ̀ Oòduà ìwọ tá a ní pé kó o sẹ́yìn fún petition àwọn òpònú kan ti tún sáré lọ ti tún lọ dá wọ́n ti lọ dá wọn lé referendum ẹ sì tún wẹ́wà lábẹ́ wàhálà ìdààmú. à ń bẹ̀ yín pé kẹ́ ẹ sẹ́yìn fún petition wa lórí òmìnira ilẹ̀ Oòduà ẹ kọ̀ jálẹ̀ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ referendum wọ́n fẹ́ fi tákù yín ni láti lè gbé yín jáde síta. owó wà lọ́wọ́ wọn agbára wà lọ́wọ́ wọn. kí ló ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá yìí kí ló dé tẹ́ ẹ sùn tẹ́ ń kun oorun ogun káyín mọ́lé wàhálà ìdààmú káyín mọ́lé ẹ lè ṣoko ìrẹsì ò ṣe é rà ata ò ṣe é rà àlùbọ́sà ò ṣe é rà ẹ dẹ̀ jókòó àtúnikẹ́ sáìn lórí petition pé ká lè ní ìlú ti òmìnira títí wá ó tún di nǹkan fún yín. ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń kọ̀ǹkọ̀ yìí sílẹ̀ níjọ́ tí nǹkan bá débẹ̀ bí yín ẹ rántí pé ó yẹ ká dá ní ìlú títí wa láyé ọ̀tọ̀ ni. àwọn bòròrò ń fi ìyà jẹ àwọn Fúlàní ẹ̀yin ọba yìí ló dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn bòròrò. tó bá ti dé ọ̀nkọ́ màlúù wá ọ̀n fún yín lówó ẹ̀ ń fi ìyà jẹ àwọn Fúlàní ìbílẹ̀. ṣùgbọ́n mi ò bá àwọn yẹn náà wí o nítorí pé àwọn yẹn tó bá jẹ́ pé ọmọ ohun tó ń ṣe ẹnìkan ò ní wá láti inú ìlú ẹ̀ lọ́hùn-ún kó wá ba ibi tẹ̀yìn ń gbé jẹ́ ibi tẹ̀ ti ń jorúkọ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Sàká lẹ́ńjẹ́ Dọlápọ̀ lẹ́ńjẹ́ Ìgè lẹ́ńjẹ́ Ṣẹ́gun lẹ́ńjẹ́ Apáńpá lẹ́ńjẹ́ Mìnírù lẹ́ńjẹ́ orúkọ Yorùbá ọ̀pọ̀ Fúlàní ìbílẹ̀ ti kọ́lé tó ti fọmọ sílé ìwé wọ́n ti fọmọ fún Yorùbá Yorùbá ti fọmọ wọn ẹ wá lajú yín sílẹ̀ nítorí pé àwọn èèyàn yín kan wọ́n wá láti Chad wọ́n wá láti Niger wọ́n wá láti Mali wọ́n wá láti Central Africa wọ́n wá láti Senegal wọ́n wá láti Mauritania ẹ dẹ̀ gbà wọ́n láàyè láti wá bà ìgbésí ayé yín jẹ́. inú ẹ̀yà Yorùbá tó dẹ̀ ẹ̀yà nínú ní ilẹ̀ Nàìjíríà tó pọ̀ jù Yorùbá ló pọ̀ jù. nítorí alẹ́ àwọn èèyàn títí wọ Brazil ni wọ Cuba wọ Jamaica. ìfún èdè wa wọ́n ń practice ẹ̀ káàkiri àgbáńlá ayé ni. kẹ́nìkan á lọ dáràn láti inú Republic of Benin kó máa sábọ̀ ń bí kó nítorí òun jẹ́ Yorùbá Yorùbá ló máa ní kí ló tó o lè bọ̀ ń jẹ́ kó tún wá ba bí jẹ́. wọ́n dẹ̀ ní tó bá kọ̀ tó ná òdóyàwó àsùpá wọ́n ní bá sùpá bá mú ìyàwó ẹ̀ ń kọ́ ẹ̀yin èèyàn tá a ní kẹ́ ẹ sáìn fún òmìnira ilẹ̀ Yorùbá tẹ́ ẹ takú bí wàhálà bá dé gbogbo ohun tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sáìn yẹn ẹ̀ dára yín lẹ́bi gbẹ̀yìn. mo wá fi àkókò yìí tí wọ́n wá láti ṣe léyìí. gbogbo ẹ̀yin tá a ń sọ fún pé ká ẹ yé bú àwọn ọba àlùmọ́tẹ̀ ẹ̀ gbọ́. ẹ má torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ o. bẹ́ẹ̀ bá ní ìbẹ̀rù fún wọn lọ́jọ́ orí àti pé ọba mi ju èèyàn lọ
ó ju àwọn èèyàn tó ń sọ̀rọ̀ kàṣàkàṣà sáwọn èèyàn yìí lọ. Ojúgbà mi tì fún Baba Ekiti tá a jọ ń ṣe agitation yìí. Gbogbo ẹni tó bá mọ̀ ọ́ kó sọ fún èmi ni mo ń sọ̀rọ̀ láti máa bú Aláàfin Ọ̀yọ́. Bàbá ti kú, bàbá ti ṣe tiẹ̀. Ó ní iye lẹ́tà tí bàbá yìí kọ sí federal government. Bàbá yìí tún kọ lẹ́tà sí olórí ọba gbogbo obìnrin, olórí ọba gbogbo àgbáyé nílùú òyìnbó nílùú Gẹ̀ẹ́sì bí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ikú ti mú bàbá yìí, ló ti bọ bàbá yìí láṣìírí. Baba Ekiti, ẹ má torí pé ẹ jẹ́ Èkìtì, ẹ yé bú bàbá Aláàfin mọ́. Tá a bá dẹ̀ sídìí ẹ̀yin náà wò Baba Ekiti, ọwọ́ ẹ̀yin náà ò mọ́ gẹ́gẹ́ bí Yeye dára ṣe wí. Ẹ fi Aláàfin, bàbá wa Aláàfin, ikú bàbá Yeye, ẹ fi wọ́n sílẹ̀. Àmọ́ tó lè gbẹ̀yìn ẹ̀yin náà. Nítorí oníṣọ́ọ̀ṣì là ń wò yín. Gbogbo ọ̀rọ̀ tá ń gbọ́ nípa yín sìn, ẹnìkan ò dá yín lẹ́bi, but ẹ yé sọ̀rọ̀ nípa bàbá wa mọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ jẹ́ ọmọlúwàbí, ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ti pọ̀jù sí Aláàfin Ọ̀yọ́. Ẹ lè dá nǹkan yìí ṣe, ẹ lè dá nǹkan yìí gbà. Kò dẹ̀ sí lórí ìrun ilẹ̀ Yorùbá kan tó gbọ́dọ̀ rí Aláàfin Ọ̀yọ́ fín. Mo gbọ́ nínú program yìí kan tẹ́ ẹ ṣe, ẹ jáwọ́ nínú àpótí Ọ̀yọ́, ẹ gbé gbẹ́dọ̀ omi lákẹ́ ẹ gbé kaná. Tá a bá tú dé ẹ̀yin náà wò, ṣẹ́yìn náà mọ̀ pé ṣe é pé náà Aláàfin ló wá jẹ́ ní yẹ̀yẹ́ lọ́dọ̀ gbogbo yín, bẹ́rù ò tẹ́ ẹ bà yín. Ẹ rántí pé bàbá yìí Aláàfin òun ló ní gbogbo di OPC ilẹ̀ Yorùbá. Abẹ́ kọ̀ǹtró ẹ̀ ló wà, abẹ́ àsí ẹ̀ ló wà. Nítorí nígbà tó ti lè mú Chief Gani Adams tó fi ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, gbogbo tó ń jẹ́ ọmọ OPC pátápátá abẹ́ bàbá Aláàfin ló wà. Kí lẹ ń bú àwọn àgbàlagbà fún? Ṣẹ́yìn náà dẹ̀ fẹ́ dàgbà báyìí. Baba Ekiti ẹ lọ jáwọ́ nínú àkàntì Ọ̀yọ́. Ẹ̀yin ní kọ́kọ́ lọ́mọ Yorùbá. Chief Adeyemi ò rán yín iṣẹ́. Ẹ yé bú bàbá Aláàfin mọ́. Bàbá ti lọ. Ẹ̀yin náà ṣe ìtẹ̀yìn lè ṣe kẹ́ẹ̀fì tó kù sí ilé fọ́mọ. Ohun tí ẹ bá ṣe láyé máa ròyìn. Kì í ṣe kẹ́kẹ́ bọ́ sórí nẹ́ẹ̀tì yìí. Kẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí daṣọ lára àwọn ọba àlú. Kò dáa, kò bójúmu tó. Lẹ́ẹ̀kan sí à ń gbọ́ lórí ìlú Èkìtì, wọ́n fẹ́ fi àwọn kan jẹ sẹ́ríkì. Ó di dandan. Ṣèbí ńgbà tí àwọn ọmọ Yorùbá lápapọ̀ tó ń ṣe rálì lọ sí Èkìtì, ọba Èkìtì ò gbà wọ́n láàyè, ṣùgbọ́n ó lè gba sẹ́ríkì láàyè. Ẹja kí gbogbo akájọ lajú sílẹ̀ ká máa wò. Tó bá jẹ́ bí àwọn bàbá wa mọ́ ṣe fèsì ogun tó ń gbà wá lọ́wọ́ ogun tó dé wá bá wa, táwọn bàbá yẹn tó fi ẹ̀mí tó fi gbogbo nǹkan tó fi jí ilẹ̀ Yorùbá, tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà fẹ́ ṣe yìí, ẹ múlẹ̀ Yorùbá kẹ́ ẹ ṣe bó bá ṣe wù yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí torí ó dà pé àwọn kan flash ẹ̀. Ẹ dẹ̀ máa bá mi da lọ́ọ̀fù bò ó. Ẹ̀yin tẹ́ ẹ jágbàlagbà, ẹ wo bàbá Bánjí Akíntóyè, ẹ wo bàbá Professor Adéníran, pẹ̀lú ọjọ́ orí wọn. Ebi kọ́ ló ń pa wọn, òǹgbẹ kọ́ ló ń gbẹ wọ́n ìfún Chief Sunday Igboho. Tó ń jà forísí wọn pé ìhun báyìí ni bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀, lẹ́gẹ̀sì báyìí ni bàbá yìí fi sílẹ̀. Pé kí ni ààbọ̀ táwọn fẹ́ lọ jẹ́ fún bàbá Awólọ́wọ̀?
bí ọba kan bá dẹ̀ tún ẹni pé kí àwọn èèyàn mo dẹ̀ mọ̀ wípé tá a bá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ tó bá tiẹ̀ já wọn Fúlàní ìbílẹ̀ ní Ìbàdàn nítorí pé gbogbo àwọn Fúlàní ìbílẹ̀ ọ̀pọ̀ wọn ti di Yorùbá. Ní kógun wá jà yín inú ahéré wọn tó ń gbé ibẹ̀ náà ń gbé wàhálà tó tó yóò pọ̀ tó báyìí tẹ́lẹ̀ rí àwọn bòròró ló kó wọ̀lú nítorí ẹ̀sìn Islam àwọn tá a dẹ̀ ń wí Islam ò ní pé kó pààyàn wọ́n ń lo àwọn èèyàn yìí láti bọ orílẹ̀-èdè jẹ́ láti wá dà wá lọ́rùn láti kó mineral resources wa ní nítorí pé wọ́n ti mọ̀ yín pé tó bá máa tó yẹ 2050 ọ̀dọ̀ àwọn ò ní nǹkan kan mọ́ ṣùgbọ́n táwọn bá ti da orílẹ̀-èdè yẹn rú àwọn afẹ́sì Islam wọ̀ wọ́n lára. Ẹ wo gbogbo àwọn èèyàn wa tó wà ní ilẹ̀ Haúsá ẹ wo gbogbo àwọn èèyàn wa tó wà ní Àbújá ẹ wo gbogbo àwọn èèyàn wa tó wà ní Jos káàkiri ìlú hílò náà wà àwọn òwò ló dá sílẹ̀ àwọn tó ní hidden agenda Qatar wà ń bẹ̀ Saudi Arabia wà ń bẹ̀ Dubai wà ń bẹ̀ àwọn pààtì kan ní Libya náà wà nínú wọn. Àwọn sọ èdè lajú sílẹ̀ ń sìn ìlú ẹyọ kan tó ti ń practice Muslim Christian religion tó pọ̀ jù ní àgbáńlá ayé Nàìjíríà jẹ́ kan nínú ẹ̀. Pẹ̀lú ẹ̀ báwa Yorùbá bá dá dúró àá fèsì àwọn arábì àá develop gbogbo nǹkan tó lọ́n fún wa. Láàárín ìgbàgbọ́ ni Màríò Israel ti ń ṣẹ̀ṣọ́ gbogbo arábù tó yí wọn po wọn ò ní kápá lórí wọn nítorí pé Amẹ́ríkà wà lẹ́yìn wọn digbí. Kí ló dé tá ń ṣojo ẹ̀yin ọmọ Yorùbá pọ̀jù àwọn tó ń kó wọ̀nyí lọ tó bá bá yín jẹ bá wọn jà tó bá ta yín láyà ta wọn láyà ẹ̀yin fake àfà tẹ́ ń bọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ lọ sára Haúsá kò sáwọn Haúsá kan tí kìí lò gbàdí tí kìí lò fúnpá tí kìí lóńdè ẹ lè bá mẹ́jọ ẹ lè bá mẹ́wàá lára wọn. Ìwọ tó bá mọ ògùn bọ ṣe ògùn bọ ìwọ tó bá mọ ògùn ọ̀bẹ ṣe ògùn ọ̀bẹ ẹ má tẹ̀lé àwọn tó ń dìsífù wa yìí. Gbogbo ohun tẹ́ ẹ bá lè fi dìfẹ́ǹdì ara yín òun ní ká ẹ ṣe. Ṣáwọn àfáà yìí la fẹ́ tẹ̀lé. Àwọn ọmọdé bí ìyàwó níyàwó dọ́dọ̀ wọn ọ̀hún gbà á. Mo rí pé olówó lọ́wọ́ ọ̀pọ̀ wọn oníjìbìtì ni ṣe báwọn àfa kan náà kórí márùn-ún mọ́lá ní lọ́wọ́ lé Ọ̀yọ́ yìí. Ṣáwọn yẹn ló fẹ́ máa ń pèrè wọn ní Islam fáwa. Ṣáàsì Islam kọ̀yàn ní pé lọ gba ilẹ̀ onílẹ̀ lọ gbógun ológun gbogbo àwọn èèyàn wa tó wà ní North tó ti kọ́lé tó ti ní mọ́tò tó ti ní gbogbo nǹkan tó jẹ́ pé bẹ̀rẹ̀ bí ọmọ wọn sí ọkọ̀ wọn ẹnì kankan ní wọn ò balẹ̀. Mo wá ń fi àkókò irọ́ gbogbo wa. Ẹ̀yin èèyàn ẹ torí Ọlọ́run ẹ gbáradì ẹ bá wa sáyìn òmìnira ilẹ̀ Yorùbá àfẹ́ referendum mọ́ ẹ̀yin èèyàn wa. Yorùbá nation la fẹ́ ẹ má jẹ́ kó tún kó yín sínú wàhálà. Amalgamation tó ti ṣe ó ti díù láti ya 2014. Ẹ jẹ́ ká ní orílẹ̀-èdè wa. Haúsá tó bá fẹ́ dúró kó dúró ẹ má bá wọn jà. Yíbò tó bá fẹ́ dúró ẹ má bá wọn jà. Fúlàní tó wà láàrin wọn ẹ má bá wọn jà. Ẹ má jó ilé onílé. Ẹni tí ò bá ṣe yín kà ẹ má ṣe ń kà. Ẹ lè lọ sínú ìlú Lìjẹ́ ní Nìjẹ́ ká ẹ lọ ṣeun tẹ́ ẹ fẹ́ ṣe ẹ. Ó bẹ̀rẹ̀ láti Maradi, láti Ìlélà, láti Kòní. Lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di Agadez. Dẹ́sìn dẹ́n. Ẹ lè lọ ká ẹ lọ múra fún mi ẹnìkan nínú wọn tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn. Ká
táwọn ẹni ìdẹ̀dẹ̀ kan máa kó fún wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam láti wá bà ilẹ̀ Yorùbá láti bà Nàìjíríà jẹ́ kí federal government of Nigeria dẹ̀ lajú síbẹ̀. Ó jẹ́ ìtìjú fún mi pẹ̀lú bàbá wa olórí ìjọba ilẹ̀ Nàìjíríà nítorí bàbá yìí ìgbẹ́kẹ̀lé tá a ní sí bàbá yìí ó ti pọ̀ jù lórí àti lè tún ilẹ̀ Yorùbá ṣe àbí láti lè tún ilẹ̀ Nàìjíríà ṣe tó fi á di pé látòrí wọn ní Nàìjíríà ti scatter ìyàn mú òkú lọ bẹ̀rẹ̀ ojoojúmọ́ náà ń jí àwọn èèyàn gbé gbogbo àwọn tó dẹ̀ ń pè ní tó ń sọ pé àwọn Fúlàní ló ń jí àwọn èèyàn gbé àwọn ọmọ Yorùbá pọ̀ nínú wọn ọmọ Yíbò wà ń bẹ̀ àwọn òbílẹ̀ àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ máa mú gbogbo yín kọ̀ọ̀kan ẹ jí àwọn obìnrin gbé ẹ lọ gẹ́yàn ẹ górí ẹ gẹ́pọ̀ ọkùnrin náà ẹ gẹ́fẹ̀ ẹ yọ pààtì ara ṣé nítorí ayé yìí ilẹ̀ máa mú yín ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀sádìlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀ tí ẹ ń gbìmọ̀ pọ̀ tẹ́ ń bọ orílẹ̀-èdè jẹ́ nítorí pé ẹ fẹ́ jẹ fẹ́ mú ọ̀lẹ nìyí. Ilẹ̀ tó ní àlùmọ́nì jù tó dẹ̀ ní wàrà jù tó kún fún gbogbo nǹkan ilẹ̀ Yorùbá ni. Ọ̀pọ̀ kàwé lóòótọ́ àwọn ìjọba ìlú ló kírípọ̀ àwọn èèyàn ṣùgbọ́n yẹn ò sọ pé kẹ́ ẹ máa lọ ṣiṣẹ́ ẹbí láti máa gé apá láti máa gé orí láti máa gé abẹ́ láti máa gé okó láti máa jí ọmọ èèyàn gbé kò dẹ̀ sí nǹkan méjì ẹ̀fẹ́ gun ká ńlá ẹ̀fẹ́ bóbìnrin pupa sùn tàbí dúdú ẹ̀fẹ́ lọ sí kílọ̀bù ilé tẹ́ ń kọ́ tẹ́ ẹ̀ nílé gbé kí láǹfààní owó tó lọ gbà owó ẹ̀jẹ̀ tó lọ fi rọ́mọ ẹ nílé ìwé ó mọ̀ pé ó ti bà yé ẹ̀jẹ̀ ó ti bọ̀nù ẹ̀jẹ̀. Kí láǹfààní ó ti bà yé jẹ́ ó ti bọ̀nù jẹ́. Ó bá ara ká ìbọ̀gìlà kó o gbé fún bàbá kó o gbé fún màmá ìwọ náà mọ̀ pé owó ẹ̀jẹ̀ ló fi ń ṣe ohun tó ń ṣe yìí. Kí ló fẹ́ dà? O ò lè dá nǹkan kan òfo nínú òfo kò sẹ́nìkan tó lè gba shortcut tó lè jàre bí irọ́ bá dẹ̀ bí wọ́n ṣe lè wù kí irọ́ pẹ́ tó kó lọ lógún ọdún òtítọ́ máa lè bá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ẹbí àti wípé gbogbo ẹ̀yin tá ń gbọ́ tẹ̀tẹ̀ gbogbo ẹ̀yin agitation olòmíì tó wà nínú wọn tí ò níran ìlú òyìnbó sọ ọ̀pọ̀dèrè nílùú òyìnbó ń bí agbọ́pẹ́ ń bú bàbá Akíntóyè ẹ pé bàbá yín síta kárí bàbá yín tó bá yàn kóró bí bàbá Akíntóyè ṣe yàn kóró. Ẹ̀yin òbílẹ̀ jẹ́ pòfẹ́sọ̀ ni bàbá yìí ti rìtáyà. Ó wá ń jà fún irun ẹ̀ ọmọ ṣe Sunday Igboho bàbá yóò dúró kó padà sórílẹ̀-èdè Nàìjíríà ó fi gbogbo ọ̀nà ẹ̀ sílẹ̀ bàbá yìí wá lọ wà ní Republic of Benin ẹ torí pé ń dáwó àwọn tó ń gbà yín lówó ẹ rí wọn àwọn tó yẹ pé bá a ṣe ń ṣe agitation yìí gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó non scam yín. Wọ́n ní ọ̀lẹ́gbà àti okó lé kéwú. Bàbá Akíntóyè lè wá ń sọ̀rọ̀ sí ẹ̀yin aláìlójútì ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kíran. Ṣé ní tẹgbẹ́ ni àbí ní tipò? Àbí ní tọjọ́ orí? Àwọn tó ń bú bàbá ẹ pé bàbá yín síta tí bàbá yín bá ṣe kọ́tà àṣẹ tí bàbá yín ṣe fún ilẹ̀ Yorùbá. Kí bàbá a ti gbọ́ nínú àwọn èèyàn nínú àwọn agitation yìí nílùú òyìnbó yìí a gbọ́ pé ìpín ìgbà 10 million nínú wọn. Ẹ̀rọ àwọn yẹn bú gbogbo gbòdò àwọn bàbá Akíntóyè yìí ṣe bẹ́ẹ̀ yín rí kí bàbá náà owó kan kẹwàá bá síta kẹ máa bú bàbá gbogbo ẹ̀yin tẹ́ ń pètò pèrò bẹ́ẹ̀
ní dúró tálálẹ́ bá ní ó dá fún yín ọlọ́sàn máa bá ti yín jẹ́ ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sórí ìrun wa orí ilẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ fẹ́ mú sóko ẹrú tó jẹ́ pé ẹ tún lọ sẹ́yìn referendum ẹ tún lọ sẹ́yìn ń sìn ẹ̀yin elébi lọ́pọ̀ yín à ń sọ̀rọ̀ pé Togo tó wà kí ni population Togo kí ni population Republic of Benin Sierra Leone maybe 6 million kí ni population Gambia maybe 4 million sìn Senegal ló tóbi díẹ̀ àti Burkina Faso àti Ivory Coast gbogbo population Ghana kò tó population Lagos State gbogbo economic Ghana kò tó economic Lagos State nìkan ṣé tá a bá dúró ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a ní orílẹ̀-èdè wo Oòduà nation ṣó burú jù ní ẹ fẹ́ kú sóko ẹrú ni ẹ fẹ́ kú sóko ìyà ni ọ̀nà Ìbàdàn tó ti ń ṣe láti bí ọdún yìí láti gba ayé Jonathan láti gba ayé Ọbásanjọ́ ọ̀nà Ìbàdàn ní lórí ìjọba ilẹ̀ Nàìjíríà ní ò lè parí 120 kilometres shame on Nigerian government gbogbo yín ní tìjú ọ̀nà Abẹ́òkúta ẹ lọ láti ohun tó bẹ̀rẹ̀ láti ìsàlólò máa lọ bẹ́ẹ̀ tó bá ṣe ń ṣe ń sìn ọ́n ṣe ń ṣe ni ẹ lọ wo bó ṣe rí dé gbogbo Ọ̀fọ̀ ẹ gbọ̀nà Ṣàngó Ọ̀tà ẹ lọ gbọ̀nà Lòsádà ẹ lọ gbọ̀nà Badagry kẹ lọ wò ó ṣẹ́lu nìyẹn Ọlọ́run dẹ̀ mú ẹ̀yin olórí tẹ́ ń jí owó yìí tẹ́ ẹ ti ń ṣe Nigerian president tẹ́ ń ṣe head of state ohun tó bẹ̀rẹ̀ látòrí Gowon bẹ́ẹ̀ látòrí baba Tafawa Balewa lórí baba Gowon lórí Muritala Muhammed kó ń bẹ̀ bọ́ sórí baba Shagari wá bọ́ sórí àwọn Buhari ẹ̀yọkọ́ṣọ́ yìí baba Buhari yìí kó ń bẹ̀ bọ́ sórí baba wa Babangida títí dórí baba Abacha náà lórí baba Abdulsalam yìí kó tó dórí Ọbásanjọ́ gbogbo owó tẹ́ ń jí àwọn èèyàn yín lẹ sọ́dọ̀ oníbàárà bẹ́ẹ̀ lọ sílé oúnjẹ ní nọ́ọ̀tì tẹ́ ẹ bá ń jẹun lọ́wọ́ tẹ́ ẹ bá ṣe mistake tẹ́ ẹ fẹ́ gbómi oúnjẹ yẹn ti dá wì wọ́n ti dá sínú pangolo ẹ dẹ̀ balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ ẹ bà ìgbésí ayé àwọn ọmọ Haúsá yìí jẹ́ ẹ sọ wọ́n dìdàkudà ẹ mú gbogbo àwọn ará ilẹ̀ nọ́ọ̀tì yìí ẹ sọ wọ́n sínú oko ẹrú ẹ̀yin dẹ̀ ń bímọ ẹ ní jèrè ọmọ gbogbo yín tó bá jẹ́ pé kékeré nínú ọ̀rọ̀ Ọlọ́run ó lè lọ láì níṣẹ́ ẹ ní padà lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ balẹ̀ Haúsá jẹ́ tẹ́ balẹ̀ Nàìjíríà jẹ́ tẹ́ dá gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tẹ́ dá wọn sínú ìṣòro obìnrin tó fọmọ sílé ìwé ẹ̀mí ò lè balẹ̀ wọ́n ń gbé bọ́ǹbù lọ sílé ìwé wọ́n ń ba tírẹ̀nì jẹ́ odidi ìjọba lóòdì bọ́ síta kó àdírẹ́sì wọ́n bá gúnyàn lọ́bẹ̀ nílùú òyìnbó ń bí prime minister máa bọ́ síta máa dìbẹ̀tì ẹ̀ ní house ifun accident tó bá ṣẹlẹ̀ prime minister máa bọ́ síta máa àdírẹ́sì wọ́n ń pààyàn wọ́n ń jó odidi alábàmẹ́kàtà alábẹ̀ràgò pírẹsidẹ́ǹtì olórí ìjọba ilẹ̀ Nàìjíríà dẹ̀ jókòó síbẹ̀ láì rí ọ̀rọ̀ kan sọ a dẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà kò dẹ̀ sí any compensation kankan irú ìlú wèrè wo leléyìí irú ìlú àdánù wo ní Nàìjíríà àwítọ́ bàbá Bọ́lá Tinubu ń sá káàkiri ó fẹ́ jẹ́ gbé private jet kí bàbá yìí kó gba gbogbo ilẹ̀ Haúsá lọ bàbá tí ò ṣe dáadáa fún àwọn ará ẹ̀. ń gba end of SARS kí ni bàbá ṣe? ìbọ̀dẹ̀ ti kọ owó tẹ́ ń ná. ẹ̀yin fúnra ara yẹn sọ ẹni jọ́sẹ̀ kó Babíọ́lá lọ́wọ́ ẹnẹ́rù báyìí. ìbọ̀dẹ̀ rí owó tẹ́ ti ń ná bàbá wa Bọ́lá Tinubu tó wá di pé ẹ ti ní president ẹ ti ní jẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bíi méjì mẹ́ta. ẹ dẹ̀ ṣe dáadáa fáwọn ọmọ Yorùbá ẹ sọ gbogbo àwọn ará
aráàlú Nàìjíríà gbogbo àwọn tó jọjọ ọ̀la ẹ sọ wọ́n di agbèrò ẹ sọ wọ́n dọlọ́kadà tẹ́nìkan bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹnìkan lọ mú. hílàhílò wá wo orílẹ̀-èdè Yorùbá ẹ dẹ̀ dákẹ́ ẹ àdírẹ́sì nation even Sanwó-Olú ẹ̀yin náà wà ń bẹ̀ ṣé bàbá Bọ́lá Tinubu ló dì yín lọ́wọ́ mú tẹ́ ẹ bá lè jo ìyàwó dì tí wọ́n bá fi ń jo ìyàwó dì tẹ́ ẹ bá lè gbádìyẹ ẹ resign àwọn òyìnbó ń ṣe bẹ́ẹ̀ ó ṣe jẹ́ ẹ̀yin èèyàn dúdú kà nìyí ẹ ṣe ya ìkà ẹ ṣe dúdú lọ́pọlọ ẹ dúdú lọ́kàn bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ jí owó ní aláwùsá ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń jí gbogbo project tí ò lọ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kówó ẹ dẹ̀ ń fi àjàwọ̀ èèyàn ó jẹ́ ìtìjú ńlá fún mi kírú bàbá wa ààrẹ Nàìjíríà níbi tọ́jú orí bàbá yẹn dé kí gbogbo nǹkan dẹ̀ bàjẹ́ mọ́ bàbá yẹn lọ́wọ́ tá a bá tẹ̀ ní ẹ̀rí ṣe lákọ̀ọ́kọ́ nígbà tí ẹ kọ́ jẹ́ head of state bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe àṣédé àgbọn ló tẹ̀ gbé yín ró. bàbá kúkúrú ti bí tó pèrè ní pásítọ̀ tó tọwọ́ bọ ìlànà láti bá ilẹ̀ Yorùbá láti bá oríṣìí ẹ̀jẹ̀ nítorí pé ó fẹ́ jẹ pírẹsidẹ́ǹsì alájú wa ẹ sì máa jà ṣe báwọn náà pé gbogbo yín wọlé tẹ́nìkan ò lè step down fẹ́nìkan ojú òde tẹ̀yìn ọmọ Yorùbá at least bó bá tiẹ̀ níbì kan bàbá Bọ́lá Tinubu yìí ṣáà ti níbì kan tó ṣe fún kọ̀ọ̀kan yín àtàmọ́sùn ni o àti Fáyẹmí ni o àti bàbá kúkúrú tó jẹ́ vice president tó tọwọ́ bọ ìlànà ẹ̀dẹ̀ náà wo àná Awólọ́wọ̀ níyìn bàbá kúkúrú ṣé pásítọ̀ ẹni Ọlọ́run lẹ́yìn abẹ́ni èṣù àfi kí Ọlọ́run kó forí jìn gbogbo yín ẹ bà ìlú Nàìjíríà jẹ́ ẹ dá gbogbo ẹ̀rú ẹ ń fìyà jẹ olówó ẹ ń fìyà jẹ mẹ̀kúnnù gbogbo nǹkan ló bàjẹ́ ṣé bó ṣe wà tẹ́lẹ̀ nìyẹn aṣáàrí bí Jákàndé ṣe ṣe ilé ìwé ọ̀fẹ́ ìmọ̀nà ti rówó ìwòsàn ọ̀fẹ́ ìmọ̀nà ti rówó ẹ̀ẹ́kàn dédé bẹ̀rẹ̀ olóṣèlú ẹ̀ẹ́dẹ̀ di bílíọ̀nì àpàpàǹdodo ṣé bó ṣe ń ṣe nílùú òyìnbó ń bí nìyẹn ojú òun tì yín ni kò sí náà kò sómi jẹnẹrétọ̀ pàpàpàpàpàpà àìmọye ẹ̀dá tí jẹnẹrétọ̀ ti pa níbi tí ó jẹ́ nínú ìlú yìí nílùú òyìnbó ń bí wọ́n ti ẹ̀gbà káwọn mọ́tò tó ń lo dísù kó wọnú sítì mọ́ ibẹ̀lẹ̀ ń sì dúró ọlọ́kadà fún àìmọye eruku ẹkùn pa àwọn èèyàn ẹ lọ sí general hospital kẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó dàbí ọjà ni ẹ̀dẹ̀ báyé jẹ́ ẹ̀bọ̀rún jẹ́ kí lè fẹ́ dà ó kọjá ká jẹun ká mu ká dẹ̀ bóbìnrin sùn ká dẹ̀ wà ní position àbí ká wà ní conference kan kọ́ máa pọ́n wa kí mọ́tò máa sà tẹ́yìn bá ṣe dáadáa ní prime minister ló ń bí ó ń gun kẹ̀kẹ́ èyí tó bá bí dánú gbogbo yín mo tún sọ bẹ́ẹ̀ ṣe dàgbà tó tó bá jẹ́ pé ẹni rẹ ní lóòótọ́ ẹ̀yin ẹ bọ́ sórí kẹ̀kẹ́ kẹ̀kan gún kọjá ládùúgbò tọ́wọ́n bá ní jù yín ló kó pa ẹ̀yin ẹ má kó àwọn dílé yín bí prime minister Lumbi bá ń lọ ẹ máa rí báìkì kan níwájú ọ̀ méjì ìkan blọọkù ìkan ń lọ nìyẹn tẹ́ ẹ bá ń lọ ẹ máa kó convoy bíi 30-40 lẹ́yìn yín ẹ dẹ̀ ń waste pé ń gba gbogbo ẹ ń pollute ìlú ìyà dẹ̀ ń ja àwọn èèyàn ebi ń pa wọ́n tẹ́ bá ti á pín owó sórí sun ẹ̀yin olóṣèlú náà òṣèbáwa náà ti wà ní olóṣèlú rí ọ̀rọ̀ yìí ò kọjá kẹ́ ẹ máa mú mínírààsì ń sìn kẹ́ ẹ̀ dẹ̀ máa jẹ̀rẹ̀ sí i tó bá ti lọ èyí tán bá jàjà lọ fún níbì kan bóyá pé ó lọ fún ní gáràjì ibì kan tàbí wọ́n fún ní ibì kan kó máa lọ já tíkẹ́ẹ̀tì ó tán
nínú gbogbo yín nínú ọgọ́rùn-ún ẹnìkan náà máa fún ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn ẹ máa lọ jójó ìgbére ijó ìyà káàkiri ìlú ẹ lọ jójó ìyà àwa ni à ń wá Oòduà nation àwa ń wórí ìrun tiwa ẹ̀yin wá ní pé káwọn má gbà á lọ Nàìjíríà fẹ́ gba pásítọ̀tù gbogbo ohun tó jẹ́ national insurance number wọn wọ́n pa gbogbo ìtàn àwọn ìyá arúgbó ti gbà wọ́n pa mọ́ wọn lọ́wọ́ nítorí pé kẹ́hìnsá lè yí gbogbo ẹ̀ ṣé ìlú nìkan yẹn ìlú tí ò ní plan tí ò létò ètò òyìnbó ní òfin lóde wọ́n mú ìjọba ti kọ́lé sílẹ̀ ìjọba ti ní oríṣiríṣi train èyí tó ń rìn lókè èyí tó ń rìn nílẹ̀ èyí tó ń lọ sí international èyí tó ń wọ Belgium tó ń wọ Brazil abian tó ń lọ sí France wọ́n ti ṣètò gbogbo ẹ̀ sílẹ̀ bọ́ọ̀sì wọn tó bá ti ra bọ́ọ̀sì àbí tó bá ti ra páàsì ẹ kó o dé stop kó o dúró iye táyì tó bá fẹ́ dé ló máa dé ó ní ìdá tí máa peruku sí gbogbo òlú káàkiri ètò òyìnbó ṣe orí ẹ̀yin èèyàn dúdú tó ń ṣe ìjọba ilẹ̀ Nàìjíríà orí yín ṣe dúdú ọpọlọ yín ṣe dúdú làákàyè yín ṣe doríkodò mi ò kéré nínú ọmọdé mi ò lè pè yín mi máa ń pè yín bàbá ẹ̀gbọ́n lẹ jẹ́ fún mi ẹ̀gbọ́n lẹ jẹ́ ọpọlọ yín dúdú àti gómìnà ni ẹ bá dẹ̀ ra àwọn ọ̀nàrẹ́bù kan tó bá ti ọ̀pọ̀ ọ̀nàrẹ́bù nú wọn ńgbà tó ń jẹ́ tani kan lọ fi ṣe pírójẹ́tì tani kan ṣe wọn kò sápò ní tí mi bá rí yín ó lè nólòsì níyín àwọn non-entity ìmùbọ̀ wà lábúròdù bí tó bá ń ṣiṣẹ́ kan ìmí lè máa fọlọ́pàá kìlẹ̀ mọ́ ẹ nígbà tó yẹ pé ọlọ́pàá tó yẹ pé kó wà ní ààyè ẹ̀ báwo lè ṣe fẹ́ ṣe é ná tí wo lóṣèlú tí wọn nọ́rẹ́bù kan máa ń lọ kó ọlọ́pàá rìn káàkiri mi ò rí gbogbo ẹni tó wà ní House of Commons kẹ́ẹ̀rí ọlọ́pàá ẹyọ kan ṣokó jáde wọn ètò náà ṣe kalẹ̀ ọlọ́pàá tó yẹ kó dáàbò bòlú ámì tó yẹ kó dáàbò bòlú àwọn tẹ́ ẹni ó lọ ṣòfin àwọn ló máa gbé wọn káàkiri 24/7 wọ́n máa kó mọ́pò wọ́n máa kó lè káàkiri àwọn mẹ́rin tí ò ṣẹ̀ mí àwọn mú wọn lọ jù sínú àhámọ́. ìlú tó jẹ́ ìlú tí ò lófin ìlú tí ò ní làákàyè ìlú tó pọ̀ lọ́wọ́ ti dorí kodò bẹ́ẹ̀ dé yápọ̀ọ̀tù wọ́n bá ń tẹ́rù yín immigration máa béèrè owó lọ́wọ́ yín custom á máa béèrè owó lọ́wọ́ yín àwọn attendant á máa béèrè owó lọ́wọ́ yín irú ìlú wo nìkan yẹn ẹ lọ sí Muritala Muhammed airport ẹ lọ wo ohun tó wà ń bẹ̀ ẹ lọ sí Abuja kẹ lọ wo ohun tó wà ń bẹ̀. ó ti di olden days ẹ wá sí àdúgbò ń bí ẹ lọ sí London Bridge station train station ó dájú Muritala Muhammed airport lọ lẹ́ẹ̀mẹwàá. Train station ó dájú international Muritala Muhammed lọ tí ó dẹ̀ ṣe pé train station ẹ̀kan náà ni ìjọ ò lè fẹ́ yí padà ẹ wo gbogbo tó bẹ̀rẹ̀ láti Òwòrò Ìṣòkì tó bẹ̀rẹ̀ láti Kétu lọ́bẹ̀ yẹn tourist center ló yẹ pé kó jẹ́ kóríṣiríṣi ọkọ̀ ojú omi kó máa lọ káwọn èèyàn máa lọ gba afẹ́fẹ́ ń bẹ̀ ẹ dẹ̀ mú gbogbo nǹkan ẹ kírípù ẹ̀ ẹ ń kó lọ Àbújá ẹ ń kó gbogbo ẹ lọ ìyá rẹ̀ tún jẹ gbogbo àwọn ọmọ Haúsá ìyá ń jẹ gbogbo ọmọ Fúlàní ìyá ń jẹ gbogbo ọmọ Tápà ìyá ń jẹ bẹ́rìbẹ́rì ẹ dẹ̀ ń ṣòṣì Ọlọ́run máa fìyà jẹ yín ẹ̀yin ọmọ Yorùbá jí ẹ sáàyìn Oòduà àbí ẹ sáàyìn òmìnira ilẹ̀ Yorùbá ẹ sáàyìn ẹ já kò láàrin wọn. Nítorí odidi 60 years to 62 years náà ti ń ṣe ìjọba Nàìjíríà tó ẹgbẹ́ ìyá sì tún jẹ wọ́n nílẹ̀ Haúsá pẹ̀lú bọ́n ṣe ń jí owó kótó. Àwọn aláìlọ́pọlọ ránkà dédé lẹ́ máa gbọ́ àwọn ọmọ wọn ló dé ń gbégbá lọ́ ń lọ sí gbẹ́gbàdélé oúnjẹ tẹ́ fẹ́ oúnjẹ. Àwọn ẹni náà
ṣé Islam eléyìí Islam yìí làwọn ló yẹ káwọn èèyàn kọ́pì ẹ wo àwọn pásítọ̀ náà àwọn ẹni ìkà ṣáwọn eléyìí làwọn yẹn fẹ́ kọ́pì ṣé báwọn òyìnbó ṣe ṣèlú wọn nìyẹn nínú fúláàtì míì ẹ lè rí 150 flat mílíọ̀nìyà wà nínú fúláàtì yẹn bílíọ̀nìyà wà nínú fúláàtì ẹnìkan ò rójú ẹnìkan nítorí wọ́n ti ṣe gbogbo nǹkan wọn létò ẹ̀dẹ̀ mú Nàìjíríà ẹ mú ilẹ̀ Yorùbá ilẹ̀ aláwọ̀ dúdú ẹ̀dẹ̀ bàjẹ́ àwọn òyìnbá máa ní àwọn èèyàn dúdú pẹ̀lú ọpọlọ dúdú adúrú mineral resources Ọlọ́run ti mọ̀ pé ẹ̀yin ní ṣe dáadáa lọ́lọ́run fífi gbogbo àlùmọ́nì yẹn sílẹ̀ kàkàkà ẹ̀dẹ̀ jí ẹ sì wà lójú oorun ìgbà tí gbogbo nǹkan yẹn bá ní wúlò mọ́ ṣé bá ṣe ṣe l'Amẹ́ríkà nìyẹn àmọ́ ṣe ṣe ní Canada nìyẹn ṣé bá ṣe ṣe ní Germany nìyẹn àìmọye ìlú mi tí ò tóbi tẹ́kọ̀ọ́ tí ò tógun Ogun State nìkan ṣo ó ju ìlú Europe mẹ́rin mi lọ ó ju country mẹ́rin mi lọ nínú Europe oní 100 million oní 100,000 wà nínú country mi nínú Europe yìí ẹ̀yin Yorùbá sì tún á ń jókòó kí ni èrè tẹ́ ẹ jẹ lára àwọn jẹgúdújẹrá ara náà tì láti 1960 a ní ká ní orílẹ̀-èdè wa ṣì wá jókòó síbẹ̀ ẹ̀ ń tẹ̀lé sí Islam tá a náà ń ṣe tó jẹ́ àwọn Islam yìí tó ń pera wọn ní Islam ló ń dá èèyàn dùbúlẹ̀ ló ń dún èèyàn bí ẹran ẹ̀sìn yẹn náà lọ́dẹ̀ sí wá ń díẹ̀ báwọn kan bá tó wá ń gbé gbẹ́rẹ́ tó bá ní ìgbàdí pé kí mọ́ máa ràn wọn ẹ̀ tún máa bú wọn ṣé aráàbò ń lò gbàdí aráàbò ń lo gbẹ́rẹ́ ọdẹ ẹ yé rú àwọn èèyàn lójúmọ́ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ó bẹ̀rẹ̀ látòrí Yẹkínní Ṣítù Káyọ̀dé Àríyọ̀ bẹ́ẹ̀ lọ lórí Adéyínká ọmọ Bọ́láńlé lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá Olóyèdé ni ta òkò bẹ́ẹ̀ lọ gbogbo yín Arámidé ni bẹ́ẹ̀ lọ́tún lọ́sì àánú Ọlọ́run á bá gbogbo yín gbé gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi wo program yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò àbùdí ni ti olókun àbùdí ni ti ọlọ́sà gbàgede tí ọmọ aráyé máa ń fi ẹ̀dá sí tọ́mọ aráyé ò ní jẹ́ kí ẹ̀dá aráyé kọjá Ọlọ́run á fa gbàgede nìyá gbogbo ẹnikẹ́ni tó ń rí yín tó ń bínú Ọlọ́run á dojú ìjà kọ nítọ̀hún lọ́sàn-án á dojú ìjà kọ lóru gbogbo ẹni tó ní ẹ̀ní rọ́nà lọ bẹ́ẹ̀ ní rí náà ní rí lò ẹ̀ wà nínú ìyà tàbí àwọn tó fún yín sínú gbàgede èṣù nílẹ̀ Nàìjíríà Ọlọ́run á dojú wọn kọ ọrùn alẹ́ ẹni tó ń wọ́pọ̀ arọ́kọ ẹni tó ń wọ́ máa rọ́mọ Matthew mórí ẹ tó gbogbo ìgbà ló máa ń share program mi ẹ bá mi share program ẹ ká bá mi like ẹ. ẹni tí ò níyàwó Ọlọ́run á pèsè ìyàwó fún ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run á fún ní ọmọ àgbéró gbọ́mọgbọ́mọ ayé òní jí lọ́mọgbé o ṣùgbọ́n nǹkan ẹ̀yọ̀ kan tí gbogbo yín tẹ́ lè fi rí ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ wa yìí nítorí wọn ní ilé làbọ̀ sí mi oko nǹkan tá a lè fi ní ìfọ̀kànbalẹ̀ ní kankan ní Oòduà nation referendum ọ̀rọ̀ náà ti tún gbé jáde láti lè káńtà wa nígbà tó ti mọ ibi tá a ń lọ tẹ́ ẹ bá tún lọ gbàbẹ̀ ẹ tún wo one chance ẹ bá wa sign petition yìí àwọn ìyàwó onítìrí á dá fún yín gbogbo àwọn tó bá ń fẹ́ ní àbùkù kàn yín ẹ fi wọ́n sílẹ̀ ìbò náà bá tí wọ́n jẹ́ àwọn jẹgúdíjẹrá àwọn olófo ọ̀hún lè fo lomi ìjòyè àdó má bá fo lomi ìwọ̀n bá ń tẹ́ ń ṣe yẹn tó bá fi olómi ṣe nínú wọn olómi àti dákú olómi àti balẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bú bàbá Akíntóyè ẹ lọ ṣẹ́nu yín wọ́n ní bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá kọjọ́ alẹ́ ẹ̀ kọjọ́ alẹ́ ẹ̀ bá lè dára kó bá lè dálẹ́ ni ẹ lọ jáwọ́ nínú àkàntí òyọ̀ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ibi tẹ́ ti ń mówó dátà tàbí àkókò yín tẹ́ fi ń wò mí àti yín ò ní bàjẹ́ o ẹ ní wá jíjẹ mímu tì ọ̀nà ò ní dímọ́ yín ayé yín ò ní korò
ìparun ò ní jẹ́ títí yín. Gbogbo bẹ́ẹ̀ bá ti ń nawọ́ lẹ́ máa rí mú, tẹ́ bá ti ń lanu ẹ̀ máa rí èèyàn pé ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe kankan nínú yín ṣe o. Ẹgbà kan ò ní gbé orí ọwọ́ yín dànù. Ọ̀nà ńlá fún yín. Ìbò èṣù ò ní kàn yín. Wàhálà ìdààmú ò ní jẹ́ tẹnikẹ́ni nínú yín. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Ó tún dìgbà kan náà. Thank you very much.